Olóngìní apá kejì. Ẹ káàbọ̀ padà sí ọmọ Yorùbá TV níbi tí a ti máa ṣe àgbéyẹ̀wò sinimá tí a pè àkọlé rẹ̀ ní Olóngìní. Sinimá yìí jẹ́ sinimá tí ó kọ́ni ní ẹ̀kọ́ tí àwọn ìlúmọ̀ọ́ká òṣèré sì kópa ní inú rẹ̀ gidi. Ibẹ̀ láti rí Juliet Jatto, Sunday Jatto, Apá, Tósìn Tèmi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Sinimá yìí kọ́ni ní ẹ̀kọ́ gidi. Fún ẹ̀yin tí ẹ ti láǹfààní àti wo sinimá yìí, ó ti wà ní ìkànnì YouTube. Orí bí sinimá yìí ṣe panilẹ́rìn náà ni ó tún kọ́ni ní ẹ̀kọ́ tí ó pọ̀. Kí a tó tẹ̀síwájú, fún ẹ̀yin tí ẹ ń pàdé ìkànnì wa yìí fún ìgbà àkọ́kọ́, ẹ má gbàgbé láti like, kí ẹ sì bá wa subscribe sí ìkànnì yìí. Bákan náà, ẹ drop orúkọ favorite actress yín sí comment section. Sinimá yìí parí síbi tí Táyọ̀ àti ìkejì rẹ̀ ti lé gbogbo àwọn òṣìṣẹ́ àwọn òbí rẹ̀ kúrò nílé nítorí pé ó fẹ́ dá sẹ̀ríà fún àwọn òbí rẹ̀. Ǹjẹ́ ohun tí a máa retí ní apá kejì sinimá yìí ni pé kí gan ni ìdí tí Táyọ̀ tí ń ṣe Irúgìní fi wá sí ilé yìí láti wá gba ẹ̀san? Ta gangan ni ó ṣẹ̀ àwọn òbí rẹ̀ ní ìlú Sẹ́rákùsì ìníyàn rẹ̀? Ṣé ọkọ àti ìyàwó tí Irúgìní gba ara wọn wá sáyé yìí ni ó ṣẹ̀ ẹ́ ni, àbí kí ni ó ṣẹlẹ̀ pẹ̀lú wọn? Irú ẹ̀ṣẹ̀ wo gan ni ó ṣẹ̀? Gbogbo eléyìí ni a máa retí ní apá kejì sinimá yìí. Bákan náà, ẹ máa retí apá kejì sinimá yìí ní oṣù tí ó ń bọ̀. Ó dìgbà kan náà.